Ẹ ṣé gidi gan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa àwọn videos wa from time to time. I really appreciate you. Òmí ni mo tún mú wá léni eléyìí tún ta lẹ́nu ó gbẹ́nu tán láti Stables Alhaja Lizzy leléyìí tí wá. Bẹ̀ ṣe wá ń wo ẹjọ́ ẹ máa bá mi like, ẹ máa bá mi share, kẹ́ ẹ máa comment. Kí ni opinion tí ń lórí fídíò yìí? Ẹ jẹ́ a pàdé ní comment section. Ẹ̀yin tí ẹ ti subscribe, ọ̀fẹ́ ni subscription kò ná yín lówó, kò ná yín extra data. Ẹ kàn bá mi tẹ bọ́tìn subscription yẹn ló bá tán. Ọwọ́ tẹ wá fi ń subscribe yẹn ẹ̀ ní fi gbọ́ ọmọ sí, ẹ̀ ní fi rí wàhálà, ẹ̀ ní fi rí dààmú. Nǹkan rẹ̀ nǹkan ayọ̀ lẹ́ máa fi mi ní ọwọ́ parọ́ ṣe. fún yín, dọ́là ló máa fi rà. Tó bá ti rí obìnrin tó bá rọ́kùnrin tí ìyàwó ilé ẹ̀ ń wọ irú àwọn aṣọ tó wà lọ́wọ́ mi, ó lọ ṣẹrú ni o. Sórí ọkọ yẹn ó feel inferior, ó wá rí wọ bí ìṣòṣó, ẹ má bínú, ó rí ẹ bí ìṣòṣó ní moment yẹn. Ìwọ náà ṣáà rí nǹkan tí mo fi hàn. Sórí pé ó ládé, adé yẹn tún wá ní etí ajé. Sórí adé yẹn ní etí ajé, ó ṣáà rí bó ṣe rí. Má yan sórí ẹni obìnrin, ẹni ọkùnrin tí ìyàwó ilé bá ti ń wọ aṣọ, má yan ọkùnrin yẹn lálẹ́ o. Má yan ọkùnrin yẹn lálẹ́. That is why tó bá fẹ́ jẹ́ ìyálé tó dúró rí. Ó ti yẹ, má fòṣì ṣe ìyálé, má fẹ̀sìn ṣe ìyálé, má fi ìtọrọ owó bisikíìtì ṣe ìyálé. Ó ti yẹ, má ti torí pé obìnrin wọrú aṣọ ìkóló fẹ́ lọ fẹ́ ọkọ ẹ̀. Àwọn disadvantages tó wà ń bẹ fún ẹ tó bá lọ fẹ́ ọkùnrin tí ìyàwó ẹ̀ ń wọrú aṣọ. Lọ́kùn ààrẹ o máa ti lọ price aṣọ, o máa mọ wọ́ọ̀tì aṣọ. Ìwọ kẹ̀dẹ̀ ní òòrí bá ti ṣe òòrọ̀ náà gbégbà. O mọ price aṣọ yẹn, wàá máa sáré òní bá, wàá máa sáré òní bá. Ìwọ náà lè lọ ra bí àwọn aṣọ 50k, àwọn gèlè onídán mọ̀nàmọ̀nà yẹn, àwọn gèlè 50k 100k yẹn. Ìwọ náà àgbèsì, wàá máa sáré gan-an ayé. Sórí ibi tó ti ń sáré, sórí ẹni tó ń wọrú aṣọ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá jẹ́ kí n ṣàṣírí ayé fún ẹ. Ṣó mọ̀ pé ìyálé yẹn ti ń wọ ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ṣó mọ̀ pé ìyálé ti ń wọ ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ó mọ̀ ṣe owó ṣe, ó wà hard working, because kò tó lè afford irú aṣọ yìí. Ó ní iye tó máa wà lákàùntì kò tó lè afford irú aṣọ. So ìyálé yẹn ti wà in program, ó ti lè afford ẹ̀ kò tó rà. Ṣó wá rí ìwọ ò lè afford ẹ̀, ó ti torí pé woman yẹn ń wọ aṣọ, wà lọ gba ọkọ. Ó gba ọkọ ẹ̀, shifting ló lọ ṣe. Sórí ọkọ yẹn náà wá bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni, ó bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ sùn. Ó bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ sùn because inferiority ló jẹ́ kọkùnrin yẹn end up sọ́dọ̀ ẹ̀. Ìwọ ló ṣe máa bọ́ ọkọ yẹn náà, torí obìnrin tó ń wọrú level aṣọ yìí ó ní bùkátà tó máa gbọ́ nílé o. Tọkọ bá ń san school fees gan, because owó oúnjẹ àwọn ọmọ ju owó school fees lọ. Owó oúnjẹ àwọn ọmọ ju school fees lọ. So ó máa bọ́ ọkùnrin yẹn. Wàá sọkùnrin yẹn wàá sọ di content creator, wàá fẹ́ máa ṣe pẹ́pẹ́ dem. Ibi tó ti máa ní problem nìyẹn. Tó bá ti sọkùnrin yẹn tó ti sọ di content creator, ó ti devalue ọkùnrin yẹn. Torí a máa gbé ojú level ìyálé yìí, a máa gbé kúrò lára ọkùnrin yẹn. A máa rí ọkùnrin yẹn bí nuisance. Àwa kan mọ̀ òótọ́, ẹ má jẹ́ ká parọ́ fúnra wa. Ṣòye, ṣe rí irú àwa ń sìn, èmi ò like máa bojú èèyàn jẹ́. Mi like mo máa ń bòyàn láṣìírí gan. But tá bá rí obìnrin tó bá ń wọrú aṣọ yìí, tá bá wá rí ọkọ ilé obìnrin yẹn tó end up sọ́dọ̀ àwọn ọmọ ilé gbé púpù, àwọn ọmọ ilé agbègbè. Ṣó ti yé, a máa understand wípé inferiority complex ló ń ṣọkùnrin yẹn. So ó believe pé agbé púpù yẹn at least ó bá level òun, status òun ó bá lọ.
ẹ wá ṣe ẹ mọ̀ ń ṣe send ẹ Sárìkẹ́ máa fún yín ní price right now. You don't understand. Then sori àwọn obìnrin tó bá ń wọrú aṣọ yìí wà rí pẹ́sẹ̀ wọn ò lè mú kún. Wo woman yìí obi tó ti dúró Ọlọ́run jẹ́ kí n rí ibi tí woman yìí ti dúró. Ọlọ́run jẹ́ kí n rí ibi tí woman yìí ti dúró. Mo rí ibi kan tí woman yìí ti dúró. Oh God. Okay, ẹ wọ another aṣọ tí woman ẹ wọ̀. Ṣé rí pé ẹsẹ̀ straight. Ṣé rí pé woman yìí ò mú kún. Ṣé rí pé woman yẹn kò mú kún. Ṣé rí pé ó dúró re, ṣé rí pé ó straight ṣé rí ìdí tí woman ṣe straight ni wípé ayé ẹ straight. Nítorí pé ayé ẹ straight ló ṣe lè afford irú aṣọ. Tó yẹ pé woman ẹ ẹsẹ̀ mú kún ni. Ẹ pé Yorùbá sọ pé amúkún ẹrù ẹ wọ́ ó ní ìsàlẹ̀ ní kẹwò. Ṣé rí tí ẹsẹ̀ bá mú kún ó máa ń jẹ́ kí glory náà mú kún nígbà mi. Ẹ̀yin tẹ́ mú kún ẹ̀yin kọ́ ni mo ń bá wí ẹjọ́. Ó ní junction bí tá ń lọ. Ṣó ti yé yín nǹkan tí mo sọ. Ṣé rí woman Hausa yìí, Mrs. Aisha yìí. Woman Hausa yìí. Mrs. Aisha yìí, woman Hausa yìí. Àbá Hausa woman yìí tún lọ fún mi ní kùpí ọ̀nà ìṣá. Ṣé woman yìí fẹ́ pààyàn? Kí ló ń ṣe woman yìí báyìí? EFCC. Ẹjọ́ ibo ni woman yìí ti ń rówó kùpí ọ̀lọ́wọ́ yìí kẹ́. Lùwà ara mi dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe bákan. Woman yìí tún lọ wọ kùpí ọ̀nà ìṣá. Oh God. Àti ìbọn nínú kan woman yìí tún ti bọ́ sí mi. Bring that coupure for me, come. Bring that coupure for me. That onion. No. The first one, yes, bring it. Well, you ma pa. Ta ló fẹ́ lọ. Olórí burúkú ló fẹ́ lọ bele edu ọkọ. Ẹ bá mi share show yìí. Ẹ bá mi share show yìí. Má gbé second color aṣọ ìwà. Ẹ bá mi olórí burúkú ló lọ bele edu ọkọ. Olùwẹ̀rẹ̀ ló lọ bele edu ọkọ. Tó bá jẹ́ pé 50 years ló kù kó lò láyé. Ó bá bele edu ọkọ. Egun kaka ló máa fi rọ́dún 5. Ó máa kú. Ó bá bele edu ọkọ. Ọmọ ọ̀dájú ni woman yìí, ọmọ ọ̀tún kùpíọ̀ lọ́wọ́ yẹn. Kí ló ń ṣe kùpíọ̀? Ó bá bele edu ọkọ. Ẹ pé 50 years ló kù tó fẹ́ lò láyé. Wọ́n máa yọ 0 wájú ẹ̀. Woman yìí ò láàánú. Hausa dẹ̀ ni o. Mo ń bọ̀. Yé. Ẹ gbà mí. Oh. Wo, tó máa sọ pé kùpíọ̀. Wo. Kò ń ṣe kùpíọ̀ wẹ́wẹ́ o. Kò ń ṣe kùpíọ̀ wẹ́wẹ́ o. Nǹkan tá à ń pè ní kùpíọ̀ lélẹ̀. Eléyìí máa pààyàn náà. Létí ó máa ṣe báyìí. No. Tí eléyìí bá fẹ́ fẹ́ ọkọ ẹ̀. Wàá máa ní ẹ pẹ̀lẹ́ mà. Ẹ pẹ̀lẹ́ mà. Wàá ní mo dẹ̀ láìka aṣọ ọrùn yìí o. Wàá ní mọ́mì wa. Ìyálé ni ẹ ò tán bá fẹ́ fẹ́rù eléyìí ẹ̀. Wàá ní ẹ pẹ̀lẹ́ mà. Ẹ ǹlẹ́ mà. Mọ́mì wa. Mo dẹ̀ láìka aṣọ tẹ́ ẹ wọ̀ yìí. Ọjọ́ tẹ́ bá ń bọ̀. Ẹ bá mi mọ́pá 5 wá. Bí wọn náà ṣe lè dèèyàn nìyẹn nínú ayé o. Tí eléyìí bá fẹ́ fi ọkọ ẹ̀. Tí eléyìí bá fẹ́ fi ọkọ ẹ̀. Tó bá rọ̀pá 5 mẹ́wàá wá fún ẹ. Bó bá ta ọmọ àti rẹ̀rọ pléènì, ṣé o fẹ́ kú sínú ìyà ni? Kí láǹfààní okú ọ̀hún gan tẹ́lẹ̀? Ìwọ tó ń gbé jánlẹ̀ lójoojúmọ́. Tó jẹ́ pé tójò bá ti ṣú oṣẹ̀ máa pè wọ́n ni. Ṣé wọ́n ti pa 13,000 kán rẹ̀ jẹ́ àti lábọ̀. Wọ́n wá ń gbèrú eléyìí bọ̀ wálé fún ẹ. Wọ́n gbèrú ó sọ pé mọ́mì wa ẹ̀yin lẹ dájú láyé èèyàn ni mo ti ń gbọ́rọ̀ yín tipẹ́tipẹ́.
ojú òní tí ìfà kó o fọ ẹsẹ̀ wàá tún bẹ̀rẹ̀ sí ní máa gún iyán bí ẹni máa kú wàá máa gún iyán yẹn bí ẹni tó fẹ́ kú wàá máa lagun atúṣubú wàá dojú bolẹ̀ a máa sọ pé pẹ̀lẹ́ mọ́mì wàá máa èèyàn níyín ọlọ́run ló taari yín sí mi tírú àwọn eléyìí bá fẹ́ fi ọkọ ẹ tó o bá ti bragado ó ti sọ aláàánú nù ó lè ṣoríire mọ́ ṣọwárí ṣẹ́rí Mrs. Aisha Danta tayi ẹ wo nǹkan tó wọ̀ mò ń bọ̀ ẹ jẹ́ kí n wo bóyá máa rí mò ń bọ̀ ẹ jẹ́ kí n wo bóyá máa rí ṣọ́ọ̀tì mò ń bọ̀ máa rí ṣọ́ọ̀tì kan mú sìn ẹ má wọrí máa rí ṣọ́ọ̀tì kan mú sìn máa faṣọ yẹn wọ̀nyí dáadáa máa faṣọ yẹn wọ̀nyí dáadáa má wọrí sórí tí nǹkan tí mo fẹ́ mú rèé ó mú pa sórí irú àwọn ẹni yìí tó bá jẹ́ pé ọkọ lé wọn ti ń fẹ́ wọn tẹ́lẹ̀ má lọ ṣèyàwó kékeré ń bẹ̀ láàrin èmi àti ẹ wọ́n fẹ́ fi ẹ́ ṣoògùn owó ni ìwọ náà wò sórí àbórí ńgbà tí mo zoom ẹ sórí tẹ́sẹ̀ bá mú kún o lè wọrú eléyìí o tí ẹsẹ̀ bá lọ báyìí tí ẹsẹ̀ kan dúró tí ṣòkòtò tí kan wá gbọ̀nà Port Harcourt lọ o lè because tó bá wọ ẹsẹ̀ máa rí báyìí ṣé ti yẹ má wọ tẹ́sẹ̀ bá mú kún àwọn so nǹkan tó kọ̀ tí mo kọ́ appreciate lára Aisha Mrs. Aisha Danta tayi ni wípé ẹsẹ̀ straight pa sórí eléyìí o lè wọ tẹ́sẹ̀ bá mú kún ó ti yé jẹ́ kí n sọ àṣírí ayé kan fún ẹ sórí mo ń bọ̀ sórí bó ṣe wà yìí you get one bottle green for up one bottle green sórí bẹ́ẹ̀ tí ajé ẹ̀ ṣe rí sórí bí bọ́dì ẹ̀ ṣe rí sórí bó ṣe rí tó bá wọ̀ wàá fún wọn ní gádù láti ilẹ̀ wá fún wọn ó kọ máa ní spaghetti kékeré spaghetti yẹn máa jẹ́ ètò ní v tó ti yẹ wàá páàkì ọyàn ẹ wàá páàkì ẹ bùbá yẹn wọ́n máa jẹ́ kó tí n bá bẹ rán bùbá tí n bá bẹ fi aṣọ ọwọ́ mi rán bùbá onion color rẹ̀ ó dẹ̀ ní gèlè mo ní gèlè kódà mo ní báàgì fún mo ní ṣùwọ̀n báàgì fún ṣe wọ́n bẹ rán bùbá yẹn smart apá yẹn máa dúró rè so oníbọ̀ yẹn máa fa bùbá yẹn látẹ̀yìn onímọ̀ ẹ̀ máa ń ro ìró yẹn wá ti wọ spaghetti sísàlẹ̀ tó wà stretchy so ó máa kọ v wàá fà wálẹ̀ dáadáa ibi nípù nìkan ló máa wọlé wàá wá wọ̀ tó o bá ti wọ̀ ó ní àwọn èso kan tó máa fi sára perfume ló ń jẹ́ bẹ́ẹ̀ wàá lo oil wàá wá fi perfume sí yes that cloth wàá fi perfume sí wàá wá wọlé pẹ̀lú ìgò dúdú ó ní kí anybody ó ní kí anybody ṣe rí eléyìí tó bá ti rí pé ọkọ ẹ ti fẹ́ máa ta sí àgẹ̀rẹ̀ ó ní ìdírú àwọn nǹkan báyìí kò sí nǹkan méjì wọ́n máa ń pe orúkọ lè ní life threatening tí ẹsẹ̀ bá kọ ké o lè wọ̀ torí pé tí ẹsẹ̀ bá kọké ibi tó ti rìn sàn pé ó máa kọ́ ihò ẹsẹ̀ gbọ́dọ̀ straight kó tó wọ ilé torí